yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayebo òun ni wọ́n ṣètì ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ọlọ́pàá ti mú àwọn méjì kan fún ìsìn ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 ní ìpínlẹ̀ Gombe. Ènìyàn 5 pàdánù ẹ̀mí wọn tí àwọn 12 sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà àti dúkìá ló ṣòfò níbi ìbúgbàmù ọkọ̀ àgbépo kan ní ìlú Èkó. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ afurasí kan tí wọ́n fura sí pé ó bẹ̀rẹ̀ ọmọ fásitì kan ní ìpínlẹ̀ Oǹdó. Àkọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ kan ẹni ọdún 53 ni wọ́n ti tún ìgbẹ́jọ́ rẹ̀ gbé kalẹ̀ lórí ẹ̀sùn ìjẹgúdújẹrá owó tó tó 40 mílíọ̀nù náírà. Kí tó tẹ̀síwájú lórí ìròyìn ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ti mú àwọn méjì kan fún ìsìn ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 ní ìpínlẹ̀ Gombe. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Gombe ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ti mú àwọn ọkùnrin méjì kan fún ìsìn ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 ní oko kan ní Bájọgà ní ìjọba ìbílẹ̀ Fúnnákáyé ní ìpínlẹ̀ náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ASP Mahid Abubakar ló sọ èyí ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday nígbà tí wọ́n fi ojú àwọn afurasí náà hàn dé níwájú àwọn oníròyìn ní ìpínlẹ̀ Gombe. Abubakar ló sọ orúkọ àwọn afurasí náà: Yayaji Muhammed ẹni ọdún 24 àti Muhammed Baru ẹni 20 ọdún. Ó ní ọwọ́ àwọn tẹ̀ wọ́n lẹ́yìn tí bàbá ọmọdébìnrin náà Malam Jauru mú ẹ̀sùn wá sí àgọ́ wọn. Ó tẹ̀síwájú pé ní ọjọ́ 8 oṣù kejì ọdún yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé tí ó sì ní afurasí yìí ni wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n kọlu ọ̀dọ́mọbìnrin ọ̀hún tí wọ́n sì ń dúnkòkò mọ́ pé kò gbọdọ̀ sọ fún ẹnikẹ́ni. Abubakar wá ní àwọn yóò gbé àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́ ní kété tí ìwádìí àwọn bá parí. Ènìyàn 5 pàdánù ẹ̀mí wọn tí àwọn 12 sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn. Kò dín ní ènìyàn 5 tó pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn 12 mìíràn sì farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ìjàmbá náà tí kò jìnnà sí ibùdó ìjọ Foursquare ní òpópónà Másọ̀sẹ̀ ní ọkọ̀ bọ́ọ̀sì Mazda tí nọ́mbà rẹ̀ jẹ́ SNK 685YG àti ọkọ̀ àjàgbé ìjò tí nọ́mbà rẹ̀ jẹ́ ZE 121OG ti kọlu ara wọn. Agbẹnusọ fún ẹ̀ṣọ́ àjọ ojú pópó Federal Road Safety Corps FRSC ti ìpínlẹ̀ Ògùn Florence ó pè ìdí ìjàmbá náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ìlú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí ó pè ṣe sọ, ó ní ìjàmbá náà wáyé láti ọwọ́ awakọ̀ bọ́ọ̀sì Mazda tó sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù látàrí oorun tó sùn níbi tó ti ń wa ọkọ̀ lọ.
ènìyàn 18 ló wà nínú ọkọ̀ náà, ọkùnrin 10 àti obìnrin 8 tí ènìyàn 12 sì farapa yánnayànna nígbà tí àwọn 5 pàdánù ẹ̀mí wọn. Àwọn tó farapa ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn Victory Hospital Ògèrè fún ìtọ́jú tí wọ́n sì gbé òkú àwọn tó pàdánù ẹ̀mí wọn lọ sí ilé ìgbókùsí FOS tó wà ní Ìpara. Ó pè ló ṣe àlàyé bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà àti dúkìá ló ṣòfò níbi ìbúgbàmù ọkọ̀ agbépo ní ìlú Èkó. Àwọn ilé ìtajà tí wọn kò lè sọ pàtó iye tó jẹ́ pẹ̀lú dúkìá àti ọjà ní oríṣiríṣi ni ó ti bàjẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday látàrí iná tó súyọ níbi tí ìríbi ìbúgbàmù ọkọ̀ agbépo kan ní òpópónà Àgbàdo ní agbègbè Tóyìn ti ìjọba ìbílẹ̀ Ìfàpọ̀ Ìjàyè ní ìpínlẹ̀ Èkó. Adarí fún àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ iná pàjáwìrì, the director of the Lagos State Fire and Rescue Service, Margaret Adéṣeyẹ fi ìdí ìjàmbá náà múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday lórí ìkànnì ìtàkùn àgbáyé rẹ̀. Gẹ́gẹ́ bí Adéṣeyẹ ṣe sọ, ó ní ọwọ́jà iná náà ló kọ àwọn ilé ìtajà tó pọ̀ tí ó sì jó wọn kanlẹ̀, ṣùgbọ́n àwọn orí iná náà pa. Alámòójútó àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì National Emergency Management Authority ti ìpínlẹ̀ Èkó, Ibrahim Fárinlóyè, ní ọkọ̀ agbépo náà ló lọ forí sọ òpó iná kan nígbà tí ó ń gbìyànjú láti wọ ibi tí ó ti fẹ́ já epo tó gbé, èyí tí ó mú kí àwọn wáyà iná náà ṣáná tí iná sì ṣe ọ̀. Kò sí ẹ̀mí tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà àti dúkìá ló ṣòfò. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ afurasí kan tí wọ́n fura sí pé ó gbẹ̀mí ọmọ fásitì kan ní ìpínlẹ̀ Ondo. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti sọ pé àwọn yóò tó fojú Olúbọ́dún Sanni tó wà ní ìpele tó kẹ́yìn lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ní ẹ̀ka tó ń rí sí ewéko ní fásitì Adékúnlé Ajásin Àkùngbá Àkókó, èyí tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó gbẹ̀mí akẹgbẹ́ rẹ̀ kan Ìfẹ́olúwa Adékúnlé. Bá ilé ẹjọ́ Adékúnlé tó wà ní ìpele kẹta ní ẹ̀ka ọ̀rọ̀ ajé ní fásitì Ajásin ni wọ́n rí nínú àgbàrá ẹ̀jẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní ilégbèé rẹ̀. Ìfẹ́olúwa ni wọ́n ní wọ́n gún pa nínú yàrá rẹ̀ láti ọwọ́ àwọn apani tí wọ́n sì mú ẹ̀rọ ìléwọ́ iPhone rẹ̀ lọ. Láti ìgbà yìí ni àwọn ọlọ́pàá ti ń dọdẹ àwọn tó ṣiṣẹ́ láabi náà. Nígbà tí wọ́n fojú afurasí náà hàn dé ní olú ilé-iṣẹ́ wọn ní Àkúrẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday, kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Ọládépọ̀ sọ pé afurasí náà ni wọ́n tún fi ẹ̀sùn kàn pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olóògbé náà lẹ́yìn tí wọ́n ṣekú pa á. Ó ní ọwọ́ àwọn tí afurasí náà nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ èyí tí wọ́n lò láti tọpinpin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà tí wọ́n sì bá a lọ́wọ́ afurasí kan ọmọ ẹni ọdún 21. Ọládipúpọ̀ wá ní afurasí náà ni àwọn yóò gbé lọ sí ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí àwọn bá parí. Akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ kan ẹni ọdún 53 ni wọ́n ti tún ìgbẹ́jọ́ rẹ̀ gbé kalẹ̀ lórí ẹ̀sùn ìjẹgúdújẹrá owó tó tó 40 mílíọ̀nù náírà. Ilé ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ti ṣíwèé ìrántí kan ọkùnrin ẹni ọdún 53 akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ kan Adélékè Adébẹ̀ṣin tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìjẹgúdújẹrá owó tó tó 40 mílíọ̀nù náírà. Adájọ́ Akíntárì Àlùkò béèrè ìwé ẹ̀sùn tí wọ́n fi kan Adébẹ̀ṣin àti iléeṣẹ́ Kings Intercontinental Homes and Properties Nigeria Limited pẹ̀lú ẹnìkan James Ọládìméjì Ògúnṣàngó. Lẹ́yìn ọ̀rọ̀ yìí ni olùjẹ́jọ́ wá ní òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, ṣùgbọ́n agbẹjọ́rò rẹ̀ EN Ofia sọ fún ilé ẹjọ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé fún òun ní lórí ẹ̀sùn olùjẹ́jọ́ òun kí ilé ẹjọ́ fún òun ní ààyè láti gba onídùúró olùjẹ́jọ́ rẹ̀ tí adájọ́ Àlùkò sì ní kí wọ́n dá a padà sọ́gbà ẹ̀wọ̀n tí ó wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 11 oṣù kẹta ọdún yìí. Kò ní jù báyìí lọ fún ìròyìn káyégbọ́ fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣèwọ́. Káfíńrè pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Present 20
24 TV láyé sọ. àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan ara